gbogbo ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run Sheikh Taofeek Akeugba Gold wọ́n sọ̀rọ̀ ọ̀kan lánàá ọ̀rọ̀ yẹn mo wá fèsì sí. Ye ogun ní ń bọ̀ yìí wàhálà ní ń bọ̀ yìí níta fẹ́ dá sílẹ̀ ya pààrọ̀ yín ọmọ ní ká àbí nítorí pé ọmọ Yorùbá fẹ́ ṣe president ilẹ̀ ń wá time bomb làwọn kan tí wọ́n ń bẹ lókè ìta ni wọ́n ń wá time bomb tí wọ́n á gbìn sílẹ̀ kí wọ́n tó kúra fún president ṣé kìí ṣe pé time bomb lẹ́ ń rò àbí bẹ́ẹ̀ kọ́ àbóṣì tí ń bẹ lára ọmọ Nàìjíríà ńlọ lẹ́yìn láre ẹ̀sìn wúlò fún orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀sìn wúlò fún Saudi Arabia ẹ̀sìn wúlò fún Jerusalem ẹ̀sìn wúlò fún wọn ní Brazil ibi tí wọ́n ti ń bọ ìsà ibi tí wọ́n ti ń ṣe Christianity ní Jerusalem ibi tí wọ́n ti ń ṣe Islam nílẹ̀ Lárúbáwá wọ́n fi ẹ̀sìn gbé orílẹ̀-èdè wọn ga ni kí ló dé tẹ́yìn fẹ́ fi ẹ̀sìn dojú Nàìjíríà dé àárọ̀ kan paná iná ọ̀tẹ̀ iná wàhálà táwọn ọ̀dọ́ ọmọ àlè ẹlẹ́sìn mùsùlùmí ọmọ àlè ẹlẹ́sìn Christianity ọmọ àlè ẹlẹ́sìn àbí ìbílẹ̀ wàhálà tí wọ́n fẹ́ dá sílẹ̀ yìí tẹ́ ẹ̀ bá tètè panẹ́ gbogbo ẹni tí ń bá wọn rẹ́rìn lẹ́nu tó rò pé dáadáa làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe Ọlọ́run má jẹ́ ó jẹ́ pé òun kálukú ní kíní yóò kàn sùn. ẹ jagun ẹ̀sìn bí 20 ọdún sẹ́yìn wáyé tó jẹ́ pé ńgbà tó ọmọ Yorùbá fẹ́ dà rẹ̀ lè wá ń pìpì àfìtínà sílẹ̀ kó jẹ́ pé lẹ̀ Yorùbá ni wọ́n fi ṣe bùdó ogun tí wọ́n fi wá da ìjọba tí Yorùbá tí wọ́n nírètí sí tí wọ́n fi wá dàrú. Ìdàlámù yóò ti fi àwọn àmọ́ ńgbà táwọn ọmọ àlè dé bí ìlú kan bá tọrọ ọmọ àlè bẹ̀ ni ò ti dàgbà o kò sí ọmọ àlè tí ó dìde yóò wá excuse wí o yóò wá nǹkan kan tí á lọ́rọ̀ yẹn mọ́ lẹ́sẹ̀ tí á jọ òdodo. wọ́n sọ wípé gbogbo òlù tó ń tòrò wọ́n lọ́mọ àlè inú ẹ̀sìn ni ò ti dàgbà wípé tí ìlú kan máa ń tòrò ọmọ àlè bẹ̀ ni ò ti dàgbà wípé ìgbà tọ́mọ àlè bẹ̀ bá ti dàgbà wípé ìgbà tọ́mọ àlè bẹ̀ inú ẹ̀sìn bá ti dàgbà wípé ẹ̀sìn ó dàrú. wọ́n tẹ́ bá dé Saudi Arabia ìlú ẹlẹ́sìn ni ìlú wọn tòrò tẹ́ bá dé Brazil ìlú ẹlẹ́sìn ni ìlú wọn tòrò ẹlẹ́sìn ìbílẹ̀ tẹ́ bá dé Israel ìlú ẹlẹ́sìn Christianity ni wọ́n tòrò tẹ́ bá dé China ìlú ẹlẹ́sìn ìbílẹ̀ ni ó dẹ̀ ń tòrò kí ló wá dé táyà pàwọ́ wá kó gbogbo ẹ̀ mọ́ra wọn bí tí ó wà tòrò. ẹ já sọ̀rọ̀ àwọn ìlú tí ó lẹ́sìn náà tó sì ń tòrò náà US ò lẹ́sìn kankan ó ń tòrò UK ò lẹ́sìn kankan ó ń tòrò náà wáyé tó jẹ́ pé ẹ̀yin tẹ́ wá kó ẹ̀sìn ẹlẹ́sìn tẹ́ kó gbogbo ẹ̀ mọ́ra wọn ní wàá tòrò lọ́dọ̀ wa dájúdájú ìṣekúṣe là ń ṣe àti kú lọ́nà tó yẹ ká tọ̀ ọ̀nà náà là ń tọ̀ ẹ̀ bá ti ń tọ̀nà lọ́nà yóò ṣe rí fún ni ọ̀rọ̀ aláàkọ́ nù. ìkejì wọn fẹ́ clear ni pé wọ́n ló ṣe jẹ́ pé gbà tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ọmọ Yorùbá di olórí níjà ẹ̀sìn ṣẹlẹ̀ ẹni ọkọ̀ bá yín clear nǹkan kan Sheikh Akeugba Gold ìjà ẹ̀sìn kankan ò ṣẹlẹ̀ o bẹ́ẹ̀ kìtà náà bẹ̀ níyàn kan jà ìjà ẹ̀sìn kankan kò ṣẹlẹ̀ gbogbo irọ́ tí ẹ ti pa máwọn bàbá wa tí ẹ ti pa mọ́ṣẹ̀ ṣe gbogbo rọ́ yẹn làwa ń debunk gbogbo rọ́ yẹn làwa ń tú pé gbogbo rọ́ tí ẹ ti pa mọ́ṣẹ̀ ṣe là ń tú ìjà ẹ̀sìn kankan ò ṣẹlẹ̀ ẹ rí i pé gbà tí àwọn ọ̀kànlọ́mọ dìde àwọn ènìyàn lọ sọ pé ta Ọlọ́run a máa arrest ẹ̀ a máa gbé ó sì tún yá gbọ́n tún jáde nísìn ẹja lo peace ẹja lọ́làáfíà ṣé ta lọ́lọ́run ló lọ báyàn lé lólúgímọ lórí ni àbí ta lọ́lọ́run ló lọ báyàn lé ló lọ bá ọ̀kànlọ́mọ àbó lọ bá anybody àbó lọ bá ẹnìkan ló wà sọ pé ń gbé ọ ń fi nǹkan kan ọ kí ta Ọlọ́run àwọn náà wọ́n sọ pé ta Ọlọ́run ọ̀rọ̀ tó ń sọ òun ta bá wa òun ti gbá òun ṣàwo wọ́n rí pé ọ́fíìsì àwọn ọ̀nà jẹ́ àwọn ni mò ń tú ní tán fi ń da Nàìjíríà dù tílu òfin lójú tó fi ráyè nírọ̀ ọ̀nù ẹ̀sìn gbogbo tó yẹ ká fọwọ́ ṣe Ọlọ́run ni ó ṣe tẹ́yìn àfa ń pariwo kiri ẹ̀yin pásítọ̀ ń pariwo kiri gbogbo tí ẹgbẹ́ wa ń fọwọ́ ṣe tán ṣàtúnṣe sí àwọn Ọlọ́run ni ó ṣe ní tẹ́mi wàá tú nìyẹn Ọlọ́run bá wọn tún Amẹ́ríkà ṣe o Ọlọ́run sì bá wọn tún London ṣe Ọlọ́run bá wọn tún China ṣe o àwọn alálẹ̀ ìlú yìí ni ó tún ṣe o òun la fi sọ fún yín ní Suratu Ibrahim Quran chapter 14 verse 4 ìpọ́lọ́run náà yóò ṣiṣẹ́ nǹkan sí ẹ̀yà mi bí ó ṣe fẹ́ àwọn tó gbédè rẹ̀ láti ṣàlàyé Ọlọ́run Olódùmarè fún wọn òjíṣẹ́ wa lọ́tọ́lọ́run rán sí wa ló lè bá túlù wá ṣe táwọn náà bá lè dẹ́rẹ́sì kan bíi China tá a dẹ́rẹ́sì kan bíi Saudi Arabia ló ti wá náà tó so iye tí wọ́n ń sọ tó wá ń dùn mí ni pé
ẹ wá sọ pé ó sì wá jáyé Bọ́lá Ahmed Tinubu la wá ń sọ̀rọ̀ ẹ̀sìn ṣé kẹ́ ẹ mọ kálọ́mọ bàbá wa pé Ògún olórí ibú ni Èṣù ìkiri gbà kan ní í ṣe Ṣàngó àwọn ló ba Nàìjíríà jẹ́ tèmi tábàárọ̀ ọmọ ọkọ Yorùbá tó wá fẹ́ dìbọn kí gbọdọ̀ yẹn tí mo wá sọ pé kò rí bẹ́ẹ̀ bó ṣe rí nì kò rí bẹ́ẹ̀ Ògún èsèyàn burúkú Èṣù èsèyàn burúkú Èṣù èsè Sátánì Ṣàngó èsèyàn burúkú Ọ̀rúnmìlà èsèyàn burúkú àwọn èèyàn dáadáa ni ṣé ìyẹn wá ló fàjà ṣé irọ́ tẹ́ ti pa tẹ́mi wá ń tú sóyún wá ló ní kí ìjà ó ṣẹlẹ̀ ibi tẹ́mi náà bá ti àṣọ wọn kápá Mọ̀mẹ́dì torí mọ̀ nípa Mọ̀mẹ́dì dáadáa kò sí tó yẹ tí mi ò mọ̀ tí ó bá rí bẹ́ẹ̀ ṣé bí ẹnu káyìn náà kẹ́ ẹ kó àmọ́ àfa ara yín kẹ́ ẹ bọ̀ online ni pé nítorí mẹ́sàn-án òjíṣẹ́ tiwa náà kò rí bẹ́ẹ̀ o bó ti rí ni o àti pé mo wá sọ dáadáa pa Mọ̀mẹ́dì àti pé mo wá parọ́ mọ́ irọ́ lẹ́yìn náà táyé pé mo parọ́ mọ́ èmi ò sì parọ́ mọ́ torí tí n bá sọ̀rọ̀ pa Mọ̀mẹ́dì màá mú rẹ́fẹ́rẹ́nsì wà nínú Quran mi lè sọ pé mo mú rẹ́fẹ́rẹ́nsì wà nínú Quran ìwé tẹ́ gbé wá náà ni a fi ń kà fún yín but tó bá wá jọ pé mo parọ́ mọ́ Mọ̀mẹ́dì lójú yín ẹ wà ní àfa kan náà jáde wípé irú tí ọ̀kọ́lọ́mọ ṣe tó yẹ pé mo sọ pé Mọ̀mẹ́dì lu ìyàwó ẹ̀ tó wá ń dìbọ́nkì ẹ̀ àyè wà fúrú yẹn ẹ sọ ti yín káàánú sọ ti wà but ìyẹn tẹ́mi rí nípa Mọ̀mẹ́dì mo sọ yẹn and that is true dáadáa àfa tó wà lè defend ẹ̀ wẹ́ but èmi náà ó sọ ti wá èmi náà sì sọ àwọn tí ò dánu ti yín náà tẹ́mi náà dẹ̀ wá sọ èyí tó dánu ti wá kẹ́yìn náà wà mọ̀ defend ẹ̀ torí gbà tẹ́ ẹ dé ìntẹ́fì bá àwọn àṣà wa jẹ́ nìyẹn ẹ̀sìn bàbá wa ẹ sọ pé dé Saudi Arabia láàmú sọ lọ́rùn ẹ ti kó máwọn èèyàn létí látijọ́ yìí àwọn èèyàn pè mọ̀ rẹ́bùkà mẹ̀sìn mọ̀ọ́kà kí ní kan kiri látijọ́ yìí àbí tí yẹn káwa mùsùlùmí Yorùbá kọ́nu mọ̀ rẹ́bùkà ẹ̀yin tó sọ lọ́rùn ni o bí mọ̀lẹ́ káwa ti bèrè eléyìí dáló eléyìí mọ̀lẹ́ kó padà bèrè ọ̀rọ̀ débi kan tí tó ní rí dáló mọ̀ ṣe bí wọn bá Arabic tẹ̀ kọ́ náà lọ fẹ́ mélòó ló gba Arabic nù tẹ́ adé lọ Arabic gan mú mọ̀ òyìn bí gbére so tí ẹ̀yin bá fẹ́ ṣe dáadáa solution sí gbogbo kíní yìí kéde tó rí rárá ẹ kàn má bù ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ẹ polówó behaviour Muhammad tá a lórí wáàsí ẹ polówó behaviour Jesus Christ tá a dé church that's solution sí ìntẹ́lẹ̀ ìyẹn tó ṣẹlẹ̀ yẹn tí ẹ bá ti tẹnu bá wọn ti wá àánú ìtẹnu bá wọn ti but ó kàn wá jẹ́ pé ẹ̀yin náà ló mọ́ kálá ni ṣé bí tipẹ́tipẹ́ lẹ́yìn tí ń jáde lẹ́tí ń ṣe wáàsí Ògún kò sí èyí tí ó sì wáàsí nínú mùsùlùmí ẹ lọ gbogbo wáàsí gbogbo wọn tí ò ní sẹnu bá ìṣẹ̀ṣe ṣé gbà tójú lọ́wọ́ ọmọ ọkọ Yorùbá wá dé nìsín tí mo wá ń kọ gbọ́dọ̀ tẹ̀ ti pamọ́ àwọn bàbá wa ṣé ẹ̀yin wá ló fàjà ọ̀nà wo mo bàbá àyàn jà ṣé mo lọ bá mùsùlùmí ni pé ẹ̀yin mùsùlùmí èyí tó ìbá ti ṣiṣẹ́ sínú yín pàápàá ni o àbí ìdá ìṣiṣẹ́ sínú yín dẹ́nẹ́gbẹ́ ìṣẹ̀ṣe tí máa ìbáyàwó mi sọ̀rọ̀ tí mo bá wọn mi sọ̀rọ̀ tí mo ìbá wọn tó tún lọ́pọlọ tó ọpọlọ wọn ò kú sọ̀rọ̀ that's okay tí mo fọmọ mi lóko ọfá tí mo fọmọ mi kejì lóko ọfá tí àwọn mi náà gbókọ ọfá tí mo change ẹ̀ tèmi níyàwó mi àti táwọn ọmọ mi àtàwọn followers torí wọ́n pé tí máa bá wọn sọ̀rọ̀ that's okay kéèyàn náà ní kí gbogbo ayé gbọ́ tèmi àfáà Tinubu bá ń bí channel mi lọ́wọ́ subscribe rẹ̀ kéèyàn náà ní kó wá àwọn tọpọlọ wọn pé tọpọlọ wọn ọ̀lọ́ là ń bá sọ̀rọ̀ àwọn tọpọlọ wọn pé tọpọlọ wọn ọ̀lọ́ là ń bá sọ̀rọ̀ tí channel mi bòmí tó ìwọ mùsùlùmí táwọn ọ̀rọ̀ yẹn bá tẹ́ ẹ la lọ sí YouTube unsubscribe lọ sí Facebook unsubscribe unfollow tàbí unfollow this is the fact òtọ́rọ̀ tá à ń sọ nìyẹn unfollow kéèyàn dání but so tí o bá ti tọ́rọ̀ o bá ti tẹ́ lọ́rùn unsubscribe mi YouTube kó lọ sí Facebook kó lọ unfollow àwọn tá à ń bá sọ̀rọ̀ àwọn ó gbọ́ àwọn tó létí gbọ́ ó gbọ́ so tẹ́ wá fi yanjú gbogbo ọ̀rẹ́ kan náà bá wá tá kẹ́ ẹ kó tọ́nù mi tẹ́ ká yanjú ọ̀rẹ́ pa wá tá Akégbà Gold ẹ sọ fún ìjọba kí wọ́n announce pé gbogbo social media àtàfà àti pásítọ̀ àti oníṣẹ̀ṣe àwọn fẹ̀kẹ́ nìyẹn kó polówó ká anything má sọ̀rọ̀ ẹ̀sìn rárá solution sí nìyẹn ẹ lé ta lọ́rùn wọlé ẹ lé gbà fàtó sọ̀rọ̀ social media wọlé ẹ lé everybody wọlé online kẹ́nìyàn kó má sọ̀rọ̀ kan mọ́ kẹ́nìyàn kó má sọ̀rọ̀ ní íńtánẹ́ẹ̀tì mọ́ wàhálà inú mi ó dùn bàjẹ́ yìí mọ̀ fòkè báyìí ni kẹ́nìyàn kó má sọ̀rọ̀ ní íńtánẹ́ẹ̀tì mọ́ àti Akégbà Gold àtàwọn ọkọlọ́mọ kí wọ́n close ipe ní Nàìjíríà àfi kẹ́nìyàn kó sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ kẹ́nìyàn kó má polówó ẹ̀sìn mọ́ ẹ̀sìn ló borí ọ̀rẹ́sìn ló kó orí búbá wa débi tá a dé yìí Christianity and Islam orí ibú ló kó wá fún wa àfẹ́ mọ́ ẹ̀sìn ló kó orí búbá wa débi tá a dé yìí ẹ lọ sí social media ẹ sọ pé kẹ́nìyàn kó má sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ síbẹ̀ ilẹ̀ sọ́pọ̀ ogun ni ẹ̀sìn òjògùn lẹ̀ lọ́dọ̀ tèmi torí ibẹ̀ nìyẹn kan jà ìgbà kọ́ ìgbàdà but ẹ lọ sí social media pé kẹ́nìyàn kó má sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn kún ó gbé yes that's solution ṣùgbọ́n káyọ̀ yóò máa sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa polówó tí ẹ wà ní káwọ́ bẹ́ẹ̀ ní dákẹ́ kò possible ìyẹn ò ní possible
ẹ̀yin náà lẹ́sìn wájà èmi èkú báyàn jà ẹ̀yin náà jọpá fẹ́ mu ẹ kò gba ọmọ yín jáde ìwọ náà sọ̀rọ̀ ẹ wá ń dẹra yín síta lọ́lọ́run sẹ́mi nìkan kékeré mo á dà yín lámọ̀ rí gbogbo irú báyìí èmi títí ní tí ìbá yẹ pé bóyá irọ́ lẹ gbé dání tẹ́fẹ́ mọ́ dìfẹ́ǹdì ẹ̀ sẹ́mi kékeré tó dà lámọ̀ rí gbogbo yín tí mo tó dáadáa jẹ gbogbo yín rú tí ó yẹ kí kémi kékeré ò lè da gbogbo yín ní gidi àná táìpọ̀ tọ́ lẹ gbé dání tí bá jẹ́ mọ́ ṣàlàyé ọ̀rọ̀ ni tí má ṣàlàyé tèmi pé inú ẹ̀sìn yín báyìí kásà báyìí káwòdì ẹ̀yin náà sì jáde pé ìṣẹ̀sìn wo rí báwọn báyìí ni o kò sì yẹ ká mọ tẹnubẹ́sìn yín gan ṣùgbọ́n torí pé ẹ̀yin gan ò ní sọ̀rọ̀ láì tẹnubẹ́sìn yín àbáláyé kò yẹ ká mọ tẹnubẹ́sìn yín rárá ṣùgbọ́n ẹ̀yin ò ní sọ̀rọ̀ láì tẹnubẹ́sìn àbáláyé yín tẹ́ fi ń jẹun nìyẹn kẹ́ ẹ bẹ̀sìn kejì jẹ́ kẹ́ ẹ pa àwọn kan ní kiri yó tí gbogbo tí kan sọ tó rẹ pé ó ní kíni ó ní níbi tójú làdé yìí ọ̀tọ̀ sódà tó sọ̀rọ̀ èrè ó níbi tójú làdé yìí ó ní ẹ àmọ́ tọpọ̀ sórí èṣù níbi tójú làdé yìí ẹnìkan ló sọ̀rọ̀ ni pé akégbàgbọ́ sọ̀rọ̀ pé àtẹlẹsìn kìíní àtẹlẹsìn kejì àtẹlẹsìn kẹta àfọwọ́n àti pé kíni táwọn sọ fún mi ní pé ẹ̀sìn pé mẹ́ta ó dẹ́sìn fún mi ẹlẹ́sìn mẹ́ta ó lẹ́sìn kan péré ló wà ẹlẹ́sìn kan tó ó lẹ́rí Islam nìkan lẹ́sìn tó wà ẹlẹ́sìn wo ló kó mẹ́ta ó ní sáwọn tí wọ́n ṣe náà dán ṣe níbi tójú làdé yìí ṣe ẹ̀sìn ìbílẹ̀ wà lẹ́sìn níbi tójú làdé yìí náà olórí búkú rẹ̀ lọ́pọ̀lọ́ lílọ́ wọ́n sì kọkùtà lé ọlọ́ ó sì lọ ìlú àjèjì ó sì lọ sọkùtà ó wá sọ pé ṣùgbọ́n abà rẹ̀ lọ sọkùtà sí níbi tójú làdé yìí tí wò lè ronú tẹ bá ti wá dábàá ta ń tọpọ sórí èṣù kúmọ ẹgbẹ níbi tójú làdé yìí gbogbo ẹ bó ṣe rìn sìn ibi tẹ́yìn sọkùtà sí ẹ ti ẹ mọ fòkúta fọra yín lórí ń bẹ so make sense kó o lọ sí ìlú àjèjì kí kùtù tàbá ní kí a mọ sàkútà kí àṣetàdé méje wọn ni àṣà èdè èjì sẹ́yìn bọpọlọ mu sẹ́sìn lẹ́yìn tá a bá ti wá ṣe nǹkan nídìí èṣù a bá forí balẹ̀ òfa ìmọ̀lẹ̀ máa sọ àwọn ọkùnrin tí màmá tún sọ ìmọ̀ tẹ̀kọ́ tí yìí tún sọ tí a bá rúbọ fún yàn ẹni tá a rúbọ fún yóò yin babaláwo yóò yin Ifá ni yóò yin Olódùmarè Ifá táwa forí balẹ̀ fún yẹn òun làwárí bíi Olódùmarè kéke àbí bí mo ṣe lè sọ gẹ́gẹ́ nìyẹn tó ní babaláwo yóò yin babaláwo ó yin Ifá babaláwo ó yin torí pé Ọlọ́run ti fi intermediary sí àwa àti ẹ̀ láàrin pé ẹ̀yin tẹ́wọ̀n bá tọ́jú so Ifá rí oyin Olódùmarè Ifá wà á tiẹ̀ mọ́ oyin Olódùmarè àní wọn àtẹ́lẹ́ yìí ní ní àti intervene sí àárín Olódùmarè àti Ifá tó láti mọ̀ pé ọ̀rọ̀ tí Ọlọ́run Olódùmarè fún wa ní Ifá wípé ẹ mọ̀ wọ́dọ̀ mi lálẹ́ tì Ifá ẹ lọ bá Fá gbogbo tẹ́ ẹ nílò ẹ lọ bí Fá ṣùgbọ́n ẹ̀yin lẹ́dí lẹ́sẹ̀ pé gbogbo kíní yìí kò sí kankan bẹ́ẹ̀ ọ̀dọ̀ Olódùmarè láàlọ́ dàrẹ́tì láti lè mọ bèrè ọ̀rọ̀ ẹ̀yin tẹ́yọ́ mọ̀ ọ̀dọ̀ Olódùmarè dàrẹ́tì ẹ lè mọ bèrè tó wù yín bẹ́ẹ̀ èmi tí mo sì gbàgbọ́ nípa ẹ̀yin lè mọ bèrè tó wù lọ́dọ̀ Fá bí n bá ṣe nǹkan oògùn fẹ́rẹ́ nìkan ní ìsìnbáyìí yóò yín mi bẹ́ẹ̀ mi bá fẹ́ yíyan èmi ò lẹ́yìn nǹkan tí yín ìlà lọ forí balẹ̀ Ifá Ifá mi mo yin o babaláwo yin Ifá mi Ifá ní oyin Olódùmarè tó Olódùmarè ló ní Ifá so ipe bẹ́ẹ̀ Ifá àní Olódùmarè àti Ifá òkàn mi tẹ̀mí kí mi ti forí balẹ̀ fún Ifá kí n ti yin Ifá àní Olódùmarè àti Ifá sókàn mi ni kò kàn mí náà but aláwọn pọ̀ Olódùmarè ló dá Ifá ọ̀nà tá a ṣe gbà rí Olódùmarè tá a lè gbà sọ́tù tá a lè gbà sí tí gbogbo nǹkan Ifá ni ṣùgbọ́n ìgbà tẹ̀yìn dé ẹ̀ náà dáná ṣe wọ́n á forí balẹ̀ fún Ifá wọ́n á ní nǹkan sílẹ̀ ìwà Olódùmarè tá à ń pè sọ fún ọpọ́ Ifá Olódùmarè Ifá babaláwo mọ̀ yin Ifá ni tó àní àtolórí àti Ifá ò tiẹ̀ wà kẹ́ mi tó Olódùmarè ló àdìtú tó wà ní Ifá tá a fi ń béèrè ọ̀rọ̀ léwájú Ifá tí fi ń gbọ́ Olódùmarè ọwọ́ Olódùmarè lè yín wà ohun táwọn náà máa ń sọ nìyẹn wípé Ifá tó dúró tì Ifá tó forí balẹ̀ fún Ifá orí mi rè Ifá nìkan ló ṣàfihàn forí balẹ̀ fún ní táwọn fàyè nìyẹn ẹ̀rọ wa ló fàjà ní gbogbo náà sọ yìí ṣùgbọ́n táwọn bá ti wá fẹ́ sọ̀rọ̀ tẹ́ni bá ti wá sọ̀rọ̀ rénu bá ẹ̀sìn wa táwọn arórí sọ̀rọ̀ táwọn bá sọ̀rọ̀ pàràṣẹ sí yín pé à gbogbo sítórì mọ̀mọ́dà mọ̀ ẹ wàá pè ní jẹ́sìn tí ẹ kó díjẹ ẹ̀sìn ṣùgbọ́n mi sọ solution Akẹgbà Gold solution ni wípé ẹ sọ fún ìjọba gbogbo wa síta gbangba àfẹ́ mọ́ ìbáàjẹ́ ti ìṣẹ̀ṣe ìbáàjẹ́ ti Christian ìbáàjẹ́ ti onígbàgbọ́ àfẹ́ mọ́ Nàìjíríà solution nìyẹn o ká àkọ́kọ́ fẹ́ mọ́ so ẹni àtọ́níṣẹ̀ṣe o àti Christian àtúfẹ́ social media náà mọ́ àfẹ́ lórí rédíò mọ́ ẹ mọ́ sọ̀rọ̀ sí fún wa Nàìjíríà mọ́ we are tired of religion ẹ mọ́ sọ̀rọ̀ sí fún wa mọ́ that's solution we are tired of religion
gbogbo ẹ̀yin sẹ́wù kìíní kan làbí ìbílẹ̀ àgbà ẹ lọ kó ẹ wọlé tí o bóyá máa wọlé lónìí mi wọlé lónìí gbogbo òjò wọlé ni gbogbo wá síta gbangba àfẹ́ mọ́ ẹ mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn fún wa mọ́ ẹ̀sìn kọ́ wọ́n fi tún London ṣe kọ́ wọ́n fi Canada ṣe ẹ̀sìn kọ́ akégbàgòdì náà mọ̀ pẹ̀sìn kọ́ wọ́n fi tún gbogbo olúyẹn ṣe àṣọ àwa ló lè fẹ̀ tuntun bí ṣe ká ní ẹ̀kú mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn online mọ́ kí wọ́n ká pọ̀ wọlé àfẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ wá láwo gbogbo rọ̀ sí wá síta gbangba gbogbo rọ̀ sí kíní ìta gbangba wàásù ìta gbangba Kírísítẹ́nì gbogbo rọ̀ sí ìta gbangba àwọn lè mọ́mú gbogbo rọ̀ sí ìta gbangba gbogbo ohun tí wọ́n fẹ́ pè ẹ máa pẹ̀lú mọ́ṣáláṣí gbogbo orúkọ Jésù ó ń dá yín láàmú ẹ máa pẹ̀lú ṣọ́ọ̀ṣì ẹ máa kẹ́ni ẹ̀ kó mọ́ disturb ẹnì kankan everybody sẹ́sẹ̀ peaceful yes everybody sẹ́sẹ̀ peaceful àwọn àṣìlá àti nǹkan dídì kan àwọn àmọ́ pariwo àfẹ́ mọ́ I think that's the way out ṣùgbọ́n kó wá mọ̀ pé tẹ́ bá ti sọ̀rọ̀ tá a bá ti wá sọ̀rọ̀ padà ìjà la fẹ́ dá àbá àbẹ́nìyàn kan jà o ẹ̀yin ilẹ̀ mọ́sùlẹ̀ má jẹ o ẹ̀yin ilẹ̀ fẹ́ fẹ́ bẹ́nìkan jà ẹ̀bẹ̀ lè jà o táwọn náà bẹ́nìyàn kan jà o ọlọ́pọ̀lọ́ ilé set of people ọpọlọ dúdú àǹkó ọlọ́pọ̀lọ́ ilé set of people àwọn bẹ́nìyàn kan jà o àbẹ́nìkan kankan jà àbá ẹnìkan kankan jà ẹ wàásù tí yín káàánú wàásù ti wà ìjàwó wá ló wà ń bẹ tó bá ní nǹkan kan tá a wàásù tó bá ta bá yín ẹ wá kẹ ẹ wá sọ pé irọ́ ni nígbà Fúlàní Bello bàbá Fúlàní Bello kan sọ pé bàbá wa kan ipa àwọn bàbá wa àwọn kan bá jẹ pé gbogbo ọmọ ṣe ṣe bí kíníkan kìnìkan Ifá ká lọ kó fádànù tí àwọn gómìnà sì jáde pé àwọn ò ní kó fádànù àwọn bàbá wọ̀ èsìsẹ́ àbá tí ọ̀dà àbí mo jáde mo dìbọ́ǹkì ẹ̀ ó fa wàhálà ṣé iṣẹ́ wa fẹ́ ní ìsinmi pé ẹ̀yin àfà ẹ̀ mọ̀ sí wá sí lọ ẹ̀ sì mọ̀ parọ́ mu wa ẹ̀ mọ̀ pé ẹ̀rọ náà là ń ṣe àṣì dáadáa àwọn àbáwé ṣe àbárí káwọ́ àmọ́ sọ̀rọ̀ kájẹ mọ́ kó mọ́ àlẹ́ sí ní tẹ́ fẹ́ nìyẹn tá a fẹ́ kí sí àwòṣẹlẹ̀ sí ní tẹ́ fẹ́ nìyẹn sí ní tẹ́ fẹ́ ni pé kákẹ́kẹ́ mọ́ sọ́lọ ká sì mọ̀ wòyìn pé ó dà Ọ̀rúnmìlà èèyàn burúkú ní tòótọ́ èṣù ló bá gbogbo ayé wo yín jẹ́ Ògún ló bá gbogbo yín jẹ́ èṣù sátánì kásàmọ́ sọ yẹ ẹ̀sà nílùú Ìbàdàn lọ́dún kan wọ́n fi yàn rúbọ ká ní yẹ ẹ̀sà ní Ìjẹ̀bú ńjọ́ kan wọ́n fi yàn mẹ́fà rúbọ ká ní yẹ ẹ̀sà kásàmọ́ bá gbogbo ẹ̀jẹ̀ kásìbọ̀ ní yẹ ẹ̀sà sí tẹ́fẹ́ nìyẹn akíntẹ́fẹ́ nìyẹn ẹ mọ sọlọ káwọ mọ dákẹ́ tí a ti gbọ́ tí a mọ sọlọ èmi ò sọlọ mi lákìwù ẹ mọ sọlọ.